táwọn èèyàn ní wọ́n act fíìmù ni wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí ìbọn bà àwọn tí ìbọn bà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀ nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pe bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC orí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè gboríyìn ẹnìkan bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa àlera wa kọ́ka ó síwájú kí sèbé ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀ kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù dórí orí yẹn kí ni wọ́n ń gbà báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ̀ẹ́ pani bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíni olóyè Sunday Igboho doesn't discriminate anyone àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa àwọn àjọ mìíràn aláàpọ̀ wà pẹ̀lú wa àjọ ń pawọ́pọ̀ wípé bó la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ọba Ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyà àdìbòkè kábíyèsí tún pé àwọn vigilante rẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́ kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan DIG knew about it mo kí bọ̀dá mi bàbá Michael dúdú Ìgbòho ìkẹ́kọ̀ọ́ òdì ṣàlàáfíà yín whoever that look down at you will always come back and meet you at the great top gbogbo ìgbà làwọn náà ń pè mí pé àkànbí ṣínà tí ò sí wàhálà mo dúpẹ́ o mo dúkẹ̀kẹ́ òkun gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀ bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè onílùú ò ní fẹ́ jí ó tú ó wá rí bó lọ́rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀ à ń bọ̀ láti Ìgbẹ́tì àwọn onúgbó reserve ìgbà tá a débẹ̀ la báwọn ọmọ méjì ọkùnrin àwọn ọmọ tá à ń sọ yìí ìkan bóyá bíi 24 ìkan bíi 19 years àwọn ọmọ yìí ni wọ́n yin barrel bí wọ́n ṣe rí wa wọ́n sáré wọnú igbó asáré park wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó nítorí agbede tá a ti rí wọn ní rìsáàvù yìí mọ́tò ò lè rìn bẹ̀ ó jìnnà ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kìí ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow àwa pàdé àwọn ọmọ ìbí wọn ṣe rí wa wọ́n sá wọnú igbó akànsáré park ni gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá ìbọn yẹn cartridge yẹn ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀ bíi mẹ́fà ó wọ̀ lẹ́sẹ̀ àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́rìsì yẹn ló máa fọ́n so ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bà lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé la sáré gbé padà sí títì wọ́n sáré dé ó sì mọ̀ Ìgbòho láwà ìlú òkè láwà gbogbo àwọn
nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí wọ́n yọ kan kúrò níbi gìgísẹ̀ báyìí ìgbà tí wọ́n yọ ọ́ tán la wá kó ń bẹ̀ a kó àwọn ọmọ méjèèjì yìí a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò ṣó mọ̀ ṣáṣe fídíò àwọn tá a mú ṣó mọ̀ àwọn tá a mú ṣó orí fídíò wọn tà bó orí fọ́tò wọn tà fún wọn tó láà heart tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn ẹ bá kú ti ya wèrè síbẹ̀ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀ tẹ́bẹ́ mi mò ń yà á èmi mò ń post ẹ̀ gbogbo ibi tó o bá ti rí fídíò ọ̀dọ̀ mi lo ní kálukú tí ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀ ọkùnrin tí ìbọn wá báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta níbi méjì jáde ṣùgbọ́n bíi mẹ́fà bí méje ló wà nú ẹsẹ̀ yẹn wọ́n pe méjì ó kù márùn-ún ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà àwọn náà yín tí wọ́n mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn ó bá ń bì ó dà pé bíi mẹ́ta náà bọ̀ òun náà àsìkò òun àti àwọn tiwa tí ìbọn bà àsìkò wọn lọ sí hospital DPO wà ń bẹ̀ mọ́jà agbọ́kùn sí ń bẹ̀ kò sí sàkámàǹjì kankan a kó wọn lọ sí hospital wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá wọ́n sì pe àwọn ọ̀tá yìí jáde àwọn tá à ń sọ yìí ara wọn ti yá àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni kó o wá mọ̀ wípé wọ́n àti o mẹ́wàá ń ṣẹlẹ̀ níjù èyí tó tún dà bẹ́ẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀ igbó rìsáàfù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀ ó já sí Sókótó rìsáàfù yẹn ti pọ̀ jù àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára nínú igbó rìsáàfù yẹn ṣe mọ̀ wípé àwọn kan ń jí máìnì wà ń bẹ̀ wọ́n ń jí máìnì wà ń bẹ̀ máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn igbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀ ara wọn ọba wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà ń gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀yẹ kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kíjọba àpapọ̀ mójútó ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́ndàgbè sígboro ni wọ́n fi ń jáwé èèyàn kó tó o bá gbọ́ mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ń bẹ̀ àwọn wo ló ń wa máìnì ń bẹ̀ ta ló fún wọn láṣẹ ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báni ẹ lè gba bọ́ọ̀lì wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbẹ́ tì wọ́n ní ojútùú ń bẹ̀ gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀ àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante tí wọ́n dá ní vigilante nínú bẹ̀ wọ́n ń ṣe ayé mi bẹ̀ yìí gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú gbó rìsáàfù yìí ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone táwọn fi ń kó ọrọ̀ ajé kù ń bẹ̀
à ń fàkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀ olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ́ọ̀jì ṣé kí n sọ fún ọ wípé ṣé o lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọ ọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba irú ẹ̀ ló wá ń sọ̀rọ̀ lẹ́yìn náà wá ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó àmúgbó sọ̀rọ̀ wọ́n ń pè ọ́n wèrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹ̀gbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn people see who you are before they listen to whatever you have to say ẹ̀rí èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́rú ẹ̀rọ ẹnu ẹ̀ Portable is nothing alibi tí wọ́n máa ń jókòó sí àmọ́ gbogbo ohun tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe ti wá dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o inú ìlú tó orí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed àjọwọ́nú ìlú yìí ni òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀ wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀ wọ́n ní gbogbo nǹkan làwọn fi kún lóyè Májàsọ́lá lọ́wọ́ àwọn náà dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀ àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wà ń fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dénú ìlú tá a ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọbẹ̀ nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní ámbẹ̀lì ẹ̀sìn so wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbé kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá táwọn òwọ́n náà kan ó débi ẹ̀rùlẹ̀rù níbọ̀ nígbà tí wọ́n rírú ẹ̀rí lánàá àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ̀ ni àmọ́ èyí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣé act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́ lẹ́fìmọ̀ wípé àwa ò heart we are determined to secure our land we have focus and with full determination. Why are we acting? Acting for what?
lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Gbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí àwọn ó yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft. À ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. Kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. Kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. La fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ̀ rí ẹni èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Wáyé tó bàyàn nú jẹ́ jù àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tọ́ra wa bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. Àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọ́fì wà. Kọ́fì kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé. Láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ ọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì ohun tí ò sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn. A lọ ọjọ́ kejì state governor ní òun declare coffee. Ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò ní ìdíkà declare coffee ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn ìfun ni. Àmọ́ wọn fẹ́ ọ̀lú òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbírù la ìyá àbúlà yìí. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́bù la yúzà. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yìí ò ní gbàgbé. Wàdàyàmù làyàmù ọba tí ó ṣẹ̀sùn òní kú mímà lọ́mọṣíntà máa ṣe ohun tó wù ọ́ lọ kà máa ń tàdírù tùdà ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa kò sí ohun tó kù ní wípé bó la ṣe lè dá lọ́wọ́ kọ́ bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us.